Kú dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá ayérayé aláàánú wa, a dúpẹ́ fún àánú náà láti arígbà o. A dúpẹ́ nítorí pé ẹ jẹ́ kí a tún rí ọjọ́ ẹtì mìíràn nínú oṣù oore ọ̀fẹ́. A sì dúpẹ́ nítorí èní ọjọ́ oore ọ̀fẹ́ oní ìlọ́po méjì nínú oṣù oore ọ̀fẹ́. Gbogbo ìyìn àti ọlá ni fún orúkọ yín o. A gbàdúrà wípé gbogbo ohun tó ń jẹ́ ẹtì nínú ayé wa lẹ́yìn Olúwa yóò mú kúrò, àti wípé ọ̀rọ̀ tí a gbọ́ lẹ́ni yóò ṣe ayé àti ọkàn wa ní rere. Tó tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Àmín, àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Èyí ní ọjọ́ ẹtì, ọjọ́ kẹwàá, oṣù karùn-ún. Àkòrí tí a ó gbé yẹ̀wò lénìí sọ wípé ìkẹkùn àwọn pẹyẹpẹyẹ apá karùn-ún. Ìkẹkùn àwọn pẹyẹpẹyẹ apá karùn-ún. A mú àkọ́sórí wa nínú ìwé Kọ́ríńtì kejì orí ìkẹwàá ẹsẹ̀ ìkejìdínlógún. Kọ́ríńtì kejì orí ìkẹwàá ẹsẹ̀ ìkejìdínlógún. Nítorí pé kì í ṣe ẹni tí ń yan ara rẹ̀ ni ó yanjú o, bí kò ṣe ẹni tí Olúwa yìn. Bákan náà ni a mú bíbélì kíkà wa nínú ìwé onídàájọ́ orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹrin títí dé ẹsẹ̀ ìkọkànlélógún. Ìwé àwọn onídàájọ́ orí ìkẹrin ẹsẹ̀ ìkẹrìndínlógún títí dé ẹsẹ̀ ìkọkànlélógún, tí ó kà báyìí pé ó sì ṣe lẹ́yìn èyí ni ó sì fẹ́ obìnrin kan ní àfonúfojì Sórékì, a sì máa pe orúkọ rẹ̀ ní Dìláílà. Àwọn ìjòyè Fílísítínì tọ̀ ọ́ wá o, wọ́n sì wí fún un pé tàn án kí o sì mọ ibi tí agbára ńlá rẹ̀ gbé wá, àti bí àwa yóò ṣe lè borí rẹ̀, kí àwa kí ó lè dé láti jẹ ẹ́ níyà. Olúkúlùkù wa yóò sì fún ọ ní 500 owó fàdákà. Dìláílà sì wí fún Sámúsónì pé èmi bẹ̀ ọ́, sọ fún mi níbo ni agbára rẹ̀ gbé wá, àti kí ni a lè fi jẹ ọ́ níyà. Sámúsónì sì wí pé bí a bá fi okùn tútù 7 tí a kò ságbẹ́ dè mí, nígbà náà ni èmi yóò di aláìlera, èmi yóò sì dàbí ọkùnrin mìíràn. Nígbà náà ni àwọn ìjòyè Fílísítínì mú okùn tútù 7 tọ̀ ọ́ wá tí a kò ságbẹ́, ó sì fi okùn wọn nì dé. Obìnrin náà sì ní àwọn kan tí wọ́n ti lù mọ́ nínú yàrá o. Ó sì wí fún wọn pé àwọn Fílísítínì dé o. Sámúsónì òun sì jí lójú oorun náà gẹ́gẹ́ bí òwú ti já. Nígbà náà ni ó bá kan gẹ́gẹ́ bí òwú ti ń já nígbà tí ó bá kan iná, bẹ́ẹ̀ ni a kò mọ agbára rẹ̀. Dìláílà wí fún Sámúsónì pé kí ni ìwọ ṣe ń tàn mí jẹ? Ó purọ́ fún mi, ó wí fún mi, èmi bẹ̀ ọ́, kí ni a lè fi dè ọ́? Ó sì wí fún un pé bí wọ́n bá fi okùn tútù tí a kò tí ì lò rí dè mí lé koko, nígbà náà ni èmi yóò di aláìlágbára, èmi yóò sì dàbí ọkùnrin mìíràn. Bẹ́ẹ̀ ni Dìláílà mú okùn tútù o, ó sì fi dè, ó sì wí fún un pé àwọn Fílísítínì dé. Sámúsónì àwọn tí ó lù mọ́ dé wà nínú yàrá o, òun sì já wọn kúrò ní apá rẹ̀ bí òwú. Dìláílà ó sì wí fún Sámúsónì pé títí di ìsinsìnyí ìwọ ń tàn mí ni o, ìwọ sì ń purọ́ fún mi, sọ fún mi kí ni a lè fi dè ọ́? Ó sì wí fún un pé bí ìwọ bá wú ìdí irun 7 tí ó wà ní orí mi. Ó sì fi èèkàn dé. Ó sì wí fún un pé àwọn Fílísítínì dé o. Sámúsónì òun sì jí kúrò ní ojú oorun rẹ̀, ó sì fi ká èèkàn ìtì náà pẹ̀lú ìwùsọ rẹ̀ lọ. Ó sì wí fún un pé ìwọ ti ṣe wí fún mi pé èmi fẹ́ ọ, nígbà tí ọkàn rẹ kò ṣe déédéé pẹ̀lú mi. Ìwọ ti tàn mí ní ìgbà 3 yìí, ìwọ kò sì sọ ìdí agbára ńlá rẹ fún, ìwọ kò sọ ibi tí agbára ńlá rẹ gbé wà fún mi. Ó sì ṣe nígbà tí ó fi ọ̀rọ̀ rọ̀ ọ́ ní ojoojúmọ́, tí ó sì ṣe ní àìsinmi tó bẹ́ẹ̀ tí sùúrù fi tán ọkàn rẹ̀ dé ikú, ni òun sọ gbogbo èyí tí ó wà ní ọkàn rẹ̀ fún un. Ó sì wí fún un pé abẹ kò kan orí mi o, abẹ kò kan orí mi rí, nítorí pé Násírì Ọlọ́run ni èmi. Iṣẹ́ láti inú ìyá mi wá ni mo ti jẹ́ Násírì Ọlọ́run. Bí a bá fá orí mi, nígbà náà ni agbára mi yóò lọ kúrò lọ́dọ̀ mi, èmi yóò sì di aláìlera, èmi yóò sì dàbí ọkùnrin mìíràn.
nígbà náà ni Delilah rí pé ó sọ gbogbo ọkàn rẹ̀ fún un. Ó sì ránṣẹ́ pé àwọn ìjòyè Fílístínì pé ẹ gòkè wá lẹ́ẹ̀kan yìí o, nítorí ó sọ gbogbo ọkàn rẹ̀ fún mi. Nígbà náà ni àwọn ìjòyè Fílístínì wá sọ́dọ̀ rẹ̀, wọ́n sì mú owó ní ọwọ́ wọn. Ó sì mú kí ó sùn ní eékún rẹ̀. Ó sì pe ọkùnrin kan, ó sì mú kí ó fá ìdí irun méjèèje orí rẹ̀. Òun sì bẹ̀rẹ̀ sí ní pọ́n ọn lójú. Agbára rẹ̀ sì ti lọ kúrò lọ́dọ̀ rẹ̀. Ó sì wí pé àwọn Fílístínì dé o, Sámsónì. Ó sì jí kúrò ní ojú oorun rẹ̀. Ó sì wí pé èmi ò jáde lọ bíi ti ìgbà ìṣáájú, kí èmi kí ó sì gbọ́ ọ̀rọ̀ kí n gbọ́ ara mi. Òun kò sì mọ̀ pé Olúwa ti kúrò lọ́dọ̀ òun. Àwọn Fílístínì sì mú un, wọ́n sì yọ ojú rẹ̀ méjèèjì, wọ́n sì mú gòkè wá sí Gásà, wọ́n sì fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ idẹ dè é. Òun sì ń lọ nínú túbú. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀. Wáyé títí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́n tí olùṣọ́ àgùntàn nínú ọkọ̀ Adéjàre Adébóyè yìí fún wa ní èní ọjọ́ Ẹtì. Lánàá lónìí wọn ò parí ìjíròrò mi lórí àwọn àmúyẹ tí ó máa ń mú kí ohun ẹ̀tàn èṣù ṣiṣẹ́. Èṣù máa ń rí i dájú pé ohun ẹ̀tàn rẹ̀ ru ìgbéraga sókè o. Nínú Genesis orí 3 ẹsẹ̀ 6, Éfà jẹ èso náà nítorí ó rò pé òun yóò gbọ́n. Nígbà tí a bá tàn ọ́ láti ṣe ohun kan láti fi ara rẹ hàn, ṣọ́ra gidigidi. Ní ọ̀pọ̀ ìgbà ẹ̀mí èṣù máa ń mú àwọn tí wọ́n rò pé àwọn kò lè ṣe é mú rárá. Ìwé Kọ́ríńtì kìíní orí 10 ẹsẹ̀ 12. Nígbà tí ẹnìkan bá sọ pé mo gbàgbọ́ nínú ìwà mímọ́, mo sì ń ṣe é, nítorí náà èṣù kò lè mú mi. Ẹni náà kó yá kíyèsára dáradára. Fún àpẹẹrẹ, nínú ìwé Lúùkù orí 22 ẹsẹ̀ 29 títí dé ẹsẹ̀ 24, Olúwa sọ fún Pétérù pé Sátánì fẹ́ láti mú ọ. Pétérù ní, Olúwa, kódà bó jẹ́ ikú, èṣù kò ní borí mi. Jésù dáhùn pé kí àkùkọ tó kọ ní ìgbà 3, ìwọ yóò sẹ́ mi ní ìgbà 3. Nínú Bíbélì kíkà wa tèní, a rí Sámsónì o. Ó ṣubú nítorí ó ti ní ìgboyà nínú ara rẹ̀ jù. Delilah kò fi èrò inú rẹ̀ pamọ́ o. Ó bí gbangba pé àṣírí agbára rẹ̀ láti lè borí rẹ̀. Sámsónì rò pé pẹ̀lú gbogbo àṣeyọrí rẹ̀ àtẹ̀yìnwá, òun kò ṣe é mú. Nítorí náà ó pinnu láti bá èṣù tayò. Má ṣe bá èṣù tayò, nítorí pé ó ti wà tipẹ́tipẹ́. Àkọsílẹ̀ ṣe àfihàn wípé ènìyàn ńláńlá tí ó ti parun ní èṣù ti parun. Nínú ìwé Tẹsalóníkà kìíní orí 5 ẹsẹ̀ 22, ó sọ pé ẹ máa ta kété sí ohun gbogbo tí ó jẹ́ ibi. Tí ó bá jẹ́ ibi, má rò pé o lè fara gbá o. Sá o. Mo mọ ẹnìkan tó sọ pé òun darapọ̀ mọ́ ẹgbẹ́ òkùnkùn ní ilé ìwé òun nítorí òun fẹ́ mọ̀ bí wọ́n ṣe máa ń ṣe àti bó ṣe máa ń rí. Ó ní òun kàn ń fẹ́ fi máa ṣe fàájì lásán ni o, pẹ̀lú ìgbàgbọ́ pé òun kò ní bá wọn ṣe àwọn nǹkan búburú tí wọ́n ń ṣe níbẹ̀. Àfi bí ẹni pé ìyẹn ṣeé ṣe. Má fi èṣù ṣeré o. Bíbélì sọ nínú ìwé Òwe orí 16 ẹsẹ̀ 22 pé ìgbéraga ló ń ṣíwájú ìparun. Ìwé Òwe orí 29 ẹsẹ̀ 23 sọ pé ìgbéraga ènìyàn ni yóò rẹ̀ ẹ́ sílẹ̀. Ní ọdún díẹ̀ sẹ́yìn, a fẹ́ gba arábìnrin kan gẹ́gẹ́ bí akọ̀wé mi. Mo ní rárá o. Mo mọ irú iṣẹ́ tí mò ń ṣe o. Mò ń ṣiṣẹ́ lọ́sàn-án àti ní òru. Kí ni màá wá sọ pé wọ́n ń ṣe pẹ̀lú aya ẹlòmíràn lóru ní ọ́fíìsì mi? Àwọn ènìyàn kan sọ pé dádì, sà, a rò pé ẹ ní àmì òróró ni. Mo ní mo mọ̀, ṣùgbọ́n
ṣé àmì òróró ó máa ń sọ ara ènìyàn di òkúta ni? Tí o bá rò pé o kò lè ṣubú, o ti ń lọ ilẹ̀ nìyẹn o, nítorí ìgbéraga rẹ yóò mú ọ súnmọ́ páńpẹ́ náà débi pé yóò pàpà mú ọ o. Ìgbéraga ní síwájú ìparun. Kókó àdúrà: jẹ́ kí ẹni tó rò pé òun dúró kíyèsára kí ó má bàa ṣubú. Ẹ jẹ́ ká sọ pé bàbá mi ṣàánú fún mi. Gbogbo ohun tí mo rò wípé tí mo ti ń jẹ gàba lé lórí, tí mo rò wípé kò ní lè borí mi nípa ìgbéraga, Olúwa jọ̀wọ́ fún mi ní ìrẹ̀lẹ̀ ọkàn kí n sì lè máa tẹ̀lé ọ. Má jẹ́ kí n gbéraga, má jẹ́ kí n ṣe ju ara mi lọ, má jẹ́ kí n ṣe ju ara mi lọ. Mú ẹ̀mí ìgbéraga kúrò nínú ayé mi. Bẹ́ẹ̀ ni yóò rí ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi o. Nígbà tí a máa pàdé ní ọ̀la, ìpàdé wa bí oyin, ẹ máa bá mi share, ẹ máa bá mi like, ẹ dẹ̀ máa bá mi comment. Ká fi re pàdé. Ó dàbọ̀.